agbé bàtàrù gẹ́gẹ́ ní ìsájú alágbe adáfẹ́gbé ayé àbùkútà ọ̀run adáfúbọ̀rọ̀ ní ọ̀run àbùkútà ayé ẹgbẹ́ mi gbè mí mọ́ jẹ́ ń tẹ́ tẹ̀tẹ̀ ìtẹ́ láwùjọ ẹ̀fọ́ ẹgbẹ́ mi gbè mí mọ́ jẹ́ ń tẹ́ sọ́yàn ìtẹ́ láwùjọ aṣọ òòṣà àdéjì gbè mí mọ́ jẹ́ ń tẹ́ ooo. rẹ̀ mú lórí burúkú ní ìyẹ́ ẹ̀ ṣe ìyá ẹ̀ lè jọjà 15 bè kó sọ 10,000 naira fún ẹ wá mi ò láìkí ẹ wá má lọ wá o. wọ́n ṣe mọ̀ pé kò ń ṣọmọ ìlú fa wàhálà ṣá. àwọn ẹ̀gbọ́n ìlú ń jà kí ló fi kàn án. jọ̀wọ́ kí gbọ́dọ̀ ní èṣù lẹ́yìn Ìbejì nílò. ṣé ráwọn wẹ̀rẹ̀ tẹ́ kó jọ ṣé ráwọn wẹ̀rẹ̀ yẹ̀ wọ́n nílé ayé mi lára. lọ́dún tí mo ti dé ìlú tí mo ti tẹ àdúgbò yìí ẹnìkan ò gbóhùn mi rí débi tán máa ní mo bẹ́ nìkan jà. ebi pa èmi o jẹ́kẹ̀tọ̀ jẹ́jọ́ àjọun látànù. bàbá Ìbejì àti ìyá Ìbejì ẹsẹ̀ fẹ́yìn tó ràn yín iṣẹ́ ìgbésẹ̀ sí nǹkan sínú oúnjẹ fáwọn pé ọ̀bá wà nílé. wọ́n wí fún yín báwọn. tán wí nìyẹn. àwọn parents ọmọdé tán sọ pé wọ́n gentle wọ́n ṣe fún ẹ̀kọ́ tí ń dàgbà ṣé o mọ ìwà táwọn gan ń hù bá tán wà ní ọ̀dọ̀. àwọn Yorùbá bọ̀ wọ́n ní afúnilọ́mọ òṣòro aṣọ ọ̀sánú òsì rẹ̀ gbogbo afúntọrọ ló mọ iye ọ̀nà tí ń dùn wọn. múlẹ̀ èmi bá obìnrin múlẹ̀. ní fáwílì o. àbúrò yìí nìyẹn ó ti ń ṣetán lé ọkọ ẹ̀ ló wá síbí ó wá ní ká fi 300,000 naira ó ní ká fi ṣe ẹ̀hún tí àwọn máa jẹ táwọn ẹbí. kíra fún bàbá o. ṣé ẹ̀yin ò sí ìlú ni àbí ẹ fẹ́ sọ fún mi pé etí ń dùn yìí ẹ gbọ́ pé ìjọba ti ṣòfin pé ọ̀kadà ò gbọ́dọ̀ gbégbé èèyàn kan lọ. wọ́n jẹ́ kí n sọ fún ẹ èmi àti bàbá yín ọ̀rọ̀ yín ti sú wa ojú òtìjà àwọn ẹgbẹ́ yín ti márì wọ́n ti bímọ àfi ká máa kọ́ strọ́bù. wọ́n kò ní sọ́rí rẹ̀ ìwọ́n kò ní sọ́rí rẹ̀ kí ni. torí pé a jẹ́ family torí pé a jọ pọ̀ yà wá àkọsá tó lè bá mi try ìwòrè yẹn tán ọ̀nà wá pọ́nmilé lọ́rọ̀ yẹ mi sí tó bá pọ́nmilé máa yẹ ẹ sí má lọ wá. lẹ́sẹ̀ kọ́kọ́ fún mi wá tí mo wẹ̀ fà wá tí mo wẹ̀ fà. Kẹ̀yìn yóò wá tí wọ́n pa wípa ẹ̀dá pa wí náà.